ṣàdúrà fún yín wọ́n sọ pé ìwà bọ́lọ̀ ti sí dánilẹ̀ gbogbo à ń sọ ọ̀rọ̀ yìí pé àwọn tí wọ́n fẹ́ tùlù ṣe ẹ má bú wọn mọ́ táwọn lẹ́ ń bú ọba bọ́ndẹ́ǹsì automatically náà ẹ̀ ń tọ́jú ọba mọ́lẹ̀ nìyẹn àwọn tó bá nífẹ̀ẹ́ bá bẹ èèyàn tán nífẹ̀ẹ́ bá bá èèyàn téèyàn bá ṣe ọmọ àlè àwọn tán bàbá rẹ tó bí ọ́nú wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n fẹ́ kó ṣubú àwọn tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ yẹn ìwọ wá èètì wọn ó èètì wọn bá bẹ́ẹ̀ lọ èètì náà àwọn tí wọ́n sọ pé bàbá wọn gbìjà bàbá rẹ pé bàbá rẹ mọ́ káwọn di bàbá rẹ fi mọ́ o káwọn bu bàbá rẹ mọ́ o ọ wá ń sọ fún wọn pé tí wọ́n ṣe yẹn nọ́nsẹ́ǹsì ni rárá ó dà wọ́n nù bá bẹ́ẹ̀ lọ fi ṣáìdà nù. èmi wá jọ àwọn tí Ògbómọ̀ṣọ́ tèmi àwa àti níta jọ lù dáadáa I expect kẹ ẹ sọ fáyé pé n tẹ ẹ sọ òun ò rí bẹ́ẹ̀ ẹ wá ní ẹ̀yin ń dàbà ọmọ tẹ ẹran sí mi ẹni tẹ ẹran sí mi jíṣẹ́ iṣẹ́ kí náà rán mi sí yín kí ló fẹ́ kàn pẹ̀lú pé àtẹnìkan jà fún tìwúre kí n tẹ̀ ń pẹ́ kí ló fẹ́ kàn pẹ̀lú gbogbo yẹn ẹ fẹ́ gbalẹ̀ tìwúre kan ẹ̀yin lè bá wọn gbà ẹ pẹ̀lẹ́ Mr. Gbalẹ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tán bẹ́ẹ̀ ni sọ̀tàn ti lé bàbá mi o ẹ sọ̀tàn lé Ìmáàmù Tọ́lẹ́à náà bẹ́ẹ̀ mo là mọ́lẹ̀ ẹ sọ ìtàn ìmọ̀ ilé Ìmáàmù Tọ́lẹ́à ẹ sọ̀tàn rẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ sọ̀tàn lé wa ń jẹ́ kó yé wa pé ọmọ ọkọ lèmi ó ń jẹ́ kó yé mi pé àṣẹ àwọn onídìí kí n máa ń kórè káàkiri kẹ́ ẹ tó mọ̀ pé wọ́n kọ́ ní mí mo ti sọ pé ọmọlé kan ní mí ẹ ti kẹsẹ̀ sí mọ̀ ẹ sì dá òtí ẹ̀kọ́ wọlé dàbà ní mí tòótọ́ bó tún tó sọ òun lé dàbà lè mí and my daddy is there bàbá mi sì wà ń bẹ̀ lọ bárádì mi kẹlọ ẹ rí i pé táwọn kan lọ sọ́dọ̀ àwọn ọlọ́ba níkà kẹlọ bárádì lọ́ba níkà ẹ lọ interview àwọn ọlọ́ba níkà àwọn ọmọ wa ẹgbẹ́ olómọ́síláṣí ẹ má ṣe bẹ́ẹ̀ bá wa o bàbá lọ́ba níkà Alhaji Zubairu Taofik àgbàlagbà ni wọ́n ó ṣeéṣe káwọn lè ṣe sùúrù bẹ́ẹ̀ tí o bàbá mi dán irú ẹ̀ wò ọlọ́run bárádì mi kan ọlọ́ba wọn lọ sọ no trashes wàláì tàláì kíkẹ́ labẹ́ máa ń kéré ni o kò ń ṣe mí ìfádìí ẹ̀ o because o mọ̀ mí nǹkan tí mo lè ṣe nǹkan kánú yín ò mọ̀ mọ̀ so àìmọ̀ yín òun náà àìmọ̀ yín náà ni ó padà kó bá mi nù yín tẹ́ bá dán tí ò bá mi tẹ́ bá dán tí ò bá ṣe tẹ́ bá ṣe dán o àṣẹ ẹ fẹ́ kájọ máa bàlú kájọ máa dàlúrú ni ọ̀tọ́ dẹ̀ wà ńlẹ̀ yìí ń sọ̀rọ̀ tó le ta ló ń bú ìmáàmù ta ló ń bú kábíyèsí àníyàn yín ní ìdèdè àti ìmìlẹ́mìí sí kábíyèsí yẹn náà lẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ tẹ́ ń fa nísìn kí ló burú bí ọ̀tẹ́ ń fa lọ sí ilé bàbá rẹ kábíyèsí sọ pé lọ lé bàbá rẹ lọ júwe bẹ̀ kí ni wàhálà ń bẹ̀ kí ni gbogbo fìtínà yíò sì wá lé tó bá wọn ọmọlé wa ní ọ ọmọlé wa kọ́ ní ọ ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni ó dẹ̀ púrúfù àrẹ pọ́ ọmọlé inú ilé ní ẹ kí tún wá ní wàhálà ẹ wá sọ tí ò tó nǹkan ẹ sọ di ẹ̀rọ àdámọ́ra ẹ̀ẹ́dẹ̀fẹ́ fi sọ̀rọ̀ lórúkọ tí ó gbé ẹ lópó wọ́n dàtì ni lọ sí ilé bàbá rẹ lẹ́jú ibo ti ṣe jẹ́ kí ni wàhálà ń bẹ̀ yẹn kí ló fa fìtínà kí ló fa rádaràda tẹ́fẹ́ sọ́dọ̀rọ̀ ẹ̀sìn ẹ wá ń dààmú lọ́sìn pé torí pé ẹnìkan jẹ́ ọba jẹ́ Kristiẹni kí ló fi kan gbogbo yẹn bẹ̀ yẹn gbogbo yẹn jáde náà ẹ máa ń bẹ ọba kí ló bá ṣe mi dẹ̀ ń sọ fún yín ẹ mú tó bá ṣe wá ní tí ò dáa ẹ̀yin lẹ́yìn pẹ́ ṣe ọba ẹ̀yin lẹ́yìn pẹ́ ṣe ọba kí ló bá ṣe fẹ́ yín ok ẹ dẹ̀ ṣe ọba nìyẹn ṣé ọba wa bínú sí yín tó wá bínú sí yín ọ̀nà olóògbà tó fi wá bínú sí yín tẹ́fí wá ń dààmú ọba yẹn tẹ́fí wá ń sọ wọ́n ló kọ ìyẹn là ń sọ ẹ wá ní alẹ́ ń bú ọba ṣé ẹ ti bú ọba rí ni àbí kí ni túmọ̀ pé ọmọ ìjẹbẹ sí fagbó àyà àbá tí ò ráyè tẹ́nibọ́dì
àdẹ sọ fún yín pé in tó bá sọ fún yín pé kẹ́ ẹ ṣe ni pé ẹ lọ yanjú ọ̀rọ̀ kó ju bẹ́ẹ̀ lọ náà kò sí ní tó ń kálukú ilé ìdíjà kẹ́kẹ́ wá wí wòròwòrò ń bí kó kán mí. alijasawul insani illa al-insani ó ní kó wá ní wọn kó sùn ọsẹ fún nídèédé bó ti ṣe ṣe ètè mi ń ṣe nísìnyí is that good or bad èmi ni mo ní tí mò ń sọ yìí bóyá ẹni tí mò ń sọ dàbí kò dà ó kù mí kọ́ lọ́wọ́n ọba tó ní mí kó sì wà níyàn mi kí ló fẹ́ kọ́ ń pẹ́ lọ́rọ̀ ìmọ̀ọ́mọ́ àbíkọ́ kò sí máa mú ṣùgbọ́n a máa wòran àdẹ̀ mú ọ̀rọ̀ yìí ẹ̀ sẹ́n pé àwa ń fi ọ̀rọ̀ yìí ẹlòkan sọ wípé à ń fi àfẹ́ máa fi style àfẹ́ máa fi ẹ́ńtà ọba omínú yín ò tiẹ̀ mọ tí ń ṣe omínú yín gan ò tiẹ̀ omínú yín gan kẹ́ ẹ tó sọ̀rọ̀ ẹ̀ kí ń ronú láti jọ́ra tí ń fa ọ̀rọ̀ ibọ̀ náà kò dẹ̀ sí ní tó fà á àbò sí ni iná lọ farọ́ ti Alhaji Saoty Arewa yìí ara confusion tẹ nínú confusion sì kọ́ àbòsí ní dákó wáyé láàmú Saoty Arewa kọ́ ni pé àfààní ó ní àfààní bàbá ọba ọ wá sọ ìdí tó fi sọ pé àfààní bàbá ọba fún wa ọ sọ ìtàn ẹ wá ń dráàgì àfàà yẹn into nǹkan tí ó mọ̀ ń pa rẹ̀ ẹ fi sọ ẹ fẹ́ káyé tí àfàà yẹn ni àlè ètì ẹ̀. bó ṣe rí nìyẹn náà gbogbo nǹkan náà kọ́ ní ọmọ wa gbọ́dọ̀ yín kọjá a sì wá gbéṣẹ́ fún yín ẹ dákun síbi àti ìmọ̀ra ni tí wọ́n ṣiṣẹ́ ń sìn èyí tí wọ́n gbéṣẹ́ fún màá kọ́ máa mọ̀ ni abáwa kan nítorí pé ẹ ò gbé jíǹgò yẹn folúwa tán náà àfẹ́mí it's not done ẹnìkan lẹ́wà ń bẹ̀ ni ẹnìkan lẹ́wà so ẹ lè ṣe àpáàtì yẹn ṣẹ́yìn tí bá mọ̀ kọ́ ni màá gbéṣẹ́ fún ni àpáàtì èmi ni mo gbéṣẹ́ fún yàn ni àwọn èèyàn tó ń wà ní diaspora àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó wà nílùú òyìnbó káàkiri USA ni o London ni o even àwọn tí kì í ṣe Ògbómọ̀ṣọ́ so ẹ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ olúwàtán náà ẹ má bọ̀ bóyá bí àwa tá à ń sọ̀rọ̀ yìí náà ni o àwọn tí ń bẹ́ǹdì òdòdó fi ń ké wọ́n kọjá àwọn tẹ́rù ìjọ ńlẹ́ mọ̀ wípé Ògbómọ̀ṣọ́ wọ́n ní àwọn qualities tí ì ṣe quantities lọ́mọ. Bóyá torí pa àgbèdè ẹ̀ wá fi ṣe torí yẹn wọn náà fi ń wúrúwúrú. Saoty Arewa ó sọ wípé àáfàá ni bàbá mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ yìí àáfàá ni bàbá ọba ó wá sọ pé ìdí tán fi sọ bẹ́ẹ̀ ìdí yẹn tẹ́ ẹ bá gbọ́ tán á wà á bi ẹ̀yin àáfàá tẹ́ ẹ ń pẹ́ lẹ́ni ẹ̀yin bàbá ọba sẹ́yìn náà lè ṣe tí ẹ̀hún láwọn ènìyàn ṣe. Saoty Arewa sọ wípé ọba Ìjẹ̀fà ọba Ìjẹ̀fà ìmọ̀ wàhálà Olúwatan náà kò yé mi ọ̀gá mi ìmọ̀ wàhálà Olúwatan náà kí làwọn èèyàn sọ mọ̀ ń bọ̀ lórí Saoty yẹn o kí làwọn èèyàn sọ dúpẹ́ mọ́ rí ọba fín mọ́ òwa ń dráàgì wa òwa sọ pé òwa ń lọ fámìlì mi pé àwọn ń dàbà o àwọn ẹni tẹ́ rán sí mi jíṣẹ́ o sáwọn fámìlì mi ló rán mi iṣẹ́ àbílù ẹ wo àbòsí máa yẹn o kẹgbẹ́ máa yẹn àbòsí ayé àtọ̀run bẹ́lẹ́ olórí máa yẹn ìlú rán wa ń ṣẹ́ à ń jíṣẹ́ ìlú wọ́n sọ pé ilé àwọn tẹ́rán sí mi fámìlì yín jíṣẹ́ fún mi sọ́fẹ́ fún ma fi fámìlì mi tírẹ́tì mi ni wàláì kò jọ tó rọ àwọn bàbá tèmi ò lè dínà pé mi sọmọ àwọn wọ́n mọ lé ọ̀gẹ́tì ọmọ ọkọ wọn lè deny mi láyé wọ́n fẹ́ deny mi pé mi sọmọ ló ń dàbà àbẹ́ ẹ̀sẹ̀ kan deny mi ni kán ní pé àwọn sọmọ ń dàbà o. jíngù part 1 lẹ́sìn rí àmọ́ kí part 2 tó jáde ẹ mọ̀ gbọ́ páwọn kan tí wọ́n ń bú ọba sẹ́ẹ̀rí ẹ má wọ̀rí ibi tá gbàyọ́ sí yẹn lè mọ̀ ní ti ń dà yín láàmú nìyẹn kò dẹ̀ sí ń tẹ́ lè sọ kò lè díṣẹ́ yẹn dúró iṣẹ́ yẹn kò lè dá a dúró kò bá wù ọ́ kó láfẹ́ fi hàn ní kò bá wù ọ́ kó di ìgbà tó bá bá ara wa ń ṣẹ́
ká tó mọ̀ pé ẹ̀tọ́ wa ni ká protect ìlú wa, ká protect image ìlú wa. Bẹ́ẹ̀ bá ya ọmọ àlè, tẹ́ bá yan ọmọ àlè tẹ́ pé bá ti ń lù tó máa ń dùn lé bá tó máa ń nà kó àbá sílé bá bá yín tẹ́ bá lè mọ wòran. Àwa kí gbogbo akọ́lá lálẹ́ láti bẹ́ẹ̀ gbogbo akọ́lé yẹn lè fowó rà láká ìwà. Ẹyẹ sáré sọ̀rọ̀ Saoti Arẹwà. Ọwá ní ọba àjẹfà ní ìlú Ọ̀yọ́ pẹ̀lú àwọn àfáà kan, wọ́n dákọ̀ àfáà yẹn, wọ́n kọ́ máa ń kéwú, wọ́n ń pariwo ẹ̀sìn. Ọba yẹn wá ní wọn gbọ́dọ̀ polongo ẹ̀sìn mọ́ bí mo ti gbọ́. Ẹ̀yin tẹ́ fẹ́ máa drag Alhaji Saoti sínú ọ̀rọ̀ yìí, ẹ má kó bàbá bún bàbá, ẹ sì lè kó bá, ẹ má mú ọ̀rọ̀ ẹ̀ wá sínú ọ̀rọ̀ yẹn. Mo ti sọ Olúwa tán náà kó má múrò family house ó máa yí lọ́wọ́ sẹ́yìn gidi ni. Family ti wà ní dábàá àwé sọ ọmọ ìyá Hausa, àwọn tó dá kọ́ náà lápadà rán sí ọ, àwọn bàbá tó dá kọ yẹn. Mo sọ fún nítorí sórí ọ̀rọ̀ rẹ̀ yẹ kọ́kọ́ bá ọ̀rọ̀ Saoti Arẹwà tán tó ń sọ tanu lé wa tó sọ pé ilẹ̀ kan ń tewúre hàn, ibi ilẹ̀ yẹn ó mú wa débẹ̀, iye plot bá wa gbà ń bẹ̀ Olúwa tán náà ẹ mú wa débẹ̀. Ṣebẹ́lẹ̀ mọ̀rọ̀ sórí rédíò, ẹ bá ti ń gbé lórí rédíò yẹn tàbí ń ṣe Olúwa tán náà o, ọmọ ìyá alábọ̀ o, ẹ kì í mọ̀ pé ibi tọ́lọ́run ní kágbára yán mọ́ nù. Ẹ bẹ̀ fáwọn kan bẹ tọ́lọ́run fún wọn ní tójú tí ń lọ. Àwọn tọ́mọ tí ò tó yín tí wọ́n bá sọ̀rọ̀ sáyé, ayé ò sì ní fẹ́ gbóhùn yín mọ́. Mo ń bọ̀ ìfẹ́ máa ń jà káàkiri. Ẹ bá mi ṣí àláìfì ọ̀rọ̀ Olúwa tán náà, mo ṣó fèsì mi o. Bàbá mi tó dákọ̀ bàbá mi fún yín. Ẹ bèrè Ghandi inú àwọn ọmọ Abdulsalami ni mi lọ́mọ Ghandi tó ṣe federal. O lè pàdé bàbá mi kẹlọ pàdé lójú ọ̀nà kí n gbọ́. Mo fi ọlọ́ba tó ní mi búra sí, èmi máa ń ṣẹlẹ̀ tẹ́láfà, ìṣẹ̀lẹ̀ tẹ́láfà o, gbàgbé ẹ o. Ẹ lè máa fa àwọn family mi threaten mi láti máa sọ ọ̀rọ̀ fact fún ìlú mọ́. Ẹ máa fi iṣẹ́ ẹ̀sọ́ mi di àwọn tí ẹ máa fi lé bàbá wọn dẹ́rù bà ní. Lọ bẹ̀rẹ̀ kọ́ ìlú ń dábàá l'Ogbomosho, a ní bad record sí lulu yẹn, a kì í sí sọba fín. Ilé bàbá mi tí a ní kéèsì lọ́dọ̀ ọba rí tí ọba dẹ̀ yanjú ẹ̀ pé ọba ní ọba sọ̀rọ̀ tàná níbi tí fẹ́ kẹ́ ẹ sí ilé àlẹ́ ṣe bẹ́ẹ̀. Àwa ń sọ̀rọ̀ ìlú Olúwa tán náà, wá ń sọ pé àwọn ẹ̀yọ́ ń dàbà ẹni tẹ́ran jíṣẹ́. Ẹ mọ̀ wípé kì í ṣe ó ń dàbà ló rán mi níṣẹ́, tó dáwọn tó rán mi níṣẹ́ bá dìde sí tán Olúwa tán náà tán dìde tí wọ́n dìde wàláhì tàláhì ẹ máa sá eré, ẹ wu ẹ̀yìn tí ń lé yẹn sì ní rí kí sọ̀rọ̀ ogun o. Torí ẹgbẹ́ yìí tẹ́yìn kálukú yín gbójúlé àmọ́ kò sí ìdá gbójúlé, bẹ́ẹ̀ bá gbójúlé Ọlọ́run kò ní máa ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yẹn. Àwọn ẹlẹ́sẹ̀ máa ẹ̀wọ̀n ṣe pé báwọn kò ń rìn lọ, ṣe é mọ àwọn tẹ́ ń bú pé wọ́n rìn lọ. Fámìlì yín wà nù wọn fa nínú àwọn tí ó rìn lọ yẹn. Ẹni wọ́n lọ àjò àlọ́ọ̀dé, ẹ̀yin lẹ́ lọ àjò tẹ́ ẹ̀ ní dé mọ́, tẹ́ ẹ̀ bá tún wá dé mọ́ wọn tó wá ní gbúrò yín mọ́. Àpá àwọn kan lọ́jọ́ àlọ́ọ̀dé sẹ́yìn bí àwọn àbáyín ṣe rí àbáyín ṣàwàdà ni. Èmi ń bọ̀ tó kò mọ̀ sọ, mo tún sọ. Tí mo bá ti dé ẹgbẹ́ mi ì dẹ̀ sọ pé kò sí ní tẹ́ẹ̀ lè ṣe, àmọ́ ẹ ṣe kárí ná. Ẹ ṣe kárí ná. Àwa náà ti gbéra ṣetán ni, a mọ̀ pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Saoti Arẹwà wá sọ̀tàn pé ọba yẹn oníkanmọ́ ṣe wá sí mọ́. Àwọn imam àfààyàn wá gbọ́ pé ẹ̀ ní adákẹ́ ká mọ́ sọ̀rọ̀ Ọlọ́run mọ́mọ́ náà làkúndínú kó wà líyà dé ni ẹ̀ńkálùkù ń ṣe tiẹ̀ ni. Àmọ́ gẹ́gẹ́ bí ọba àlú tó láṣẹ lórí ìlú ẹ̀ oníkálọ̀ gbé kọ́lọ̀ gbé àfà wá. Wọ́n wá gbé àfà, wọ́n wá ti àfà mọ́nú túbú. Ẹ máa gbọ́ o, tó yẹ máa fi àfà wé àfà.
Olúwatanná lèmi ti ń sọ, Olúwatanná nìyẹn. Money just come, Olúwatanná ni mo ń sọ pé ń dragi tó ń sọ fún mi tó ń sọ pé iṣẹ́ táwọn ẹ̀yin tẹ́ ẹjọ́ olúwo mọ Ògbómọ̀ṣọ́ rán mi. Tẹ́ ẹ rán wa pé ká sọ fún àwọn tí wọ́n rí ọba fín. Ó wọ́n sọ fún fámìlì mi pé iṣẹ́ èmi àwọn ni wọ́n rán mi iṣẹ́ sóhun. Ṣé wá màá bàbá yẹn I don't know. Yóò kò góró ni. Torí wọ́n bá ti ń ṣe live gan máa ń gbúrò pé wọ́n ti yó Ọlọ́run gbọ́. Tó bá ń ṣe live lọ́wọ́ mo máa ń gbọ́ sáǹdì pé ẹni yìí ó ti dé gògóńgò. Ọlọ́run mo máa ń gbọ́ bóyá gògóró ni. Bóyá gògóró ni o. Ẹ lọ bèrè àṣekò sọ́ọ́lẹ̀wò. Àwọn máa ṣe ẹni tí mo ẹni tẹ́fẹ́ tí ẹ sọ̀rọ̀ sí tí ọmọ wa ronú. Inú ilé bàbá mi wọ́n ti máa ń sọ fáàtì òótọ́ ọ̀la sọ bẹ́ẹ̀. A sọ̀rọ̀ fún yín ajogun ẹ̀ ní. Ajogun ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ ká sọ fáàtì dẹ̀ ní àyíṣẹ́ sọkúsọ. Àwọn nǹkan bẹnu comment section táwọn èèyàn mi tí mo ṣe máa dá lọ ẹ má bínú ló yẹ kí n máa ya o. Àwọn tó jẹ́ tiwa nìyẹn o. Àwọn fans mi 100 ni o. So wọ́n wá ti ọba mọ́nú túbú. Sorry, ọba ti àfà mọ́nú túbú. Ọba wá di pé tó bá ti wá ń fún àfà lóúnjẹ. Àfà tí wọ́n ti mọ́lé fàìmọye oṣù tán fún lóúnjẹ. Àmọ́ Ọlọ́run wá ṣe kinní kan gbogbo ohun tí ọba bá ti wá ń jẹ lóúnjẹ inú àfà ní ti lọ ń dáhùn. Ẹnìtàdé wà ń sọ nìyẹn o ní gbogbo ohun tí ọba bá ti ń jẹ inú àfà ní ti lọ ń dáhùn. Bọ́ba bá mu omi inú àfà ní lọ. Tó bá jẹ chicken inú àfà ní lọ. Tó bá fún balẹ̀ náà gbẹ inú àfà ní lọ. Àfà tí ń bẹnu túbú wá ń yó. Àfà ń sanra. Ẹ̀kẹ́ wọn ń dán. Ẹ̀gbọ́ aláwà ni wọ́n tó ń ṣàìn. Ọba tó tì yẹn mọ́nú túbú wá ń rù. Ẹgbọ́rọ̀ yẹn. Ọlọ́run fi ìjà àfà hàn ọba nìyẹn o. Ọba tí ó tì yẹn mọ́nú túbú wá ń rù. Àfà tí wọ́n tì mọ́nú túbú tí wọ́n fún lóúnjẹ òun wá ń jó ọwá yọ̀ kẹ́ wá sanra. Wọ́n ní kan pa dífá wá. Adífá wá dé. Ẹ bá ń dífá ọba mọ̀ tí ń rù ṣé ìní kú báyìí wá ní mo mọ̀ tí ń fúyẹ́ ṣé ìní kú báyìí. Adífá là wá ní Adífá là gan tó ń rí pé ó tó rí nàrà àfà. Àfà kan bẹ́tẹ̀ tì mọ́lé ẹ sí àfà yẹn lẹ̀ o. Gbogbo ohun tó yẹ kẹ́ ẹ jẹ lẹ́ǹjẹ lóúnjẹ inú àfà yẹn ní lọ. Wọ́n wá ní kán lọ tú àfà wa. Àfà wa lóhun ọ̀lọ́ mọ́. La ilaha illallah. Ó ní ọba ẹdùn pa sínú túbú torí pé gbogbo ajé tóun ń jẹnu túbú nǹkan òun kì í jẹ nígbà tóun wá tóun sínú túbú. Ìlú ọba wa ní kún wọ́n bá wọn pe gbogbo ìlú alágogo ẹ lu ago ẹ pe gbogbo ìlú ẹ bá ń bẹ àfà pé kó dákun. Òun yọ̀ ń da àfà. Òun ti gbà pé àfà ń bàbá ọba. Kódà gan àfà òun lè dọ̀bálẹ̀ fún yín. Kẹ́ lè mọ̀ pé òun gbà. So ẹ dákun ṣerú àfà yẹn náà wá ṣerú àfà tí wọ́n sọ yẹn ṣerú ẹ̀yin ti sìn náà wá ń wí. Àfà yẹn ò bú ọba o. Òun gbà fọba láti jẹ́ kó ọba ó fọ̀hún sínú túbú. Sẹ́yìn ẹ̀yin tẹ́ gbà fọba pé kẹ́ step aside. Tí ẹ̀rù ń bà yín pé ẹ bá lè step aside lásán. Ẹ ní nǹkan kan tẹ́ fi proof já àfà sáwọn ọba tèní mọ́. Ẹ̀yin àfà tèní ọ̀pọ̀nù àfà tèní ìjà àfà wa ní tàbí fi hàn wọ́n pa àfà ní wa mọ́. Àfà tí arẹwà wá sọ yẹn sóhun òun gbọ́bọ́ lọ kóòtù ni. Àbọ̀ ń bú ọba. Òun gba ìdájọ́ lórí ọba ní ẹjú sí túbú kò lóhun ọ̀lọ́ ọwọ́ túbú lọ. Ọlọ́run wá fi ìjà àfà hàn ọba. Òun ni ọba sì wá gbà pé àfà ni bàbá ọba. Ẹ̀yin jẹ́ k'Ọlọ́run fi ìjà àfà hàn ọba. Ẹ̀yin lè fẹ́ máa lò já àfà ń pa pé ẹ mọ kóòtù ẹ ní PhD. Ẹ̀yin náà wá ń claim pé àfà bàbá ọba kì í ṣerú yín. Àfà bàbá ọba wo. Ẹ̀yin tẹ́ ní candidate nínú àwọn tó fẹ́ jọba tí ò wọlé. Ọba tẹ́yìn ò sọ́pọ́ọ̀tì nígbà tó fẹ́ jọba.
àwọn tẹ support ò sí wọlé ọba yìí ló wá wọlé èyí tó wá ní àfa bàbá ọba tí ẹ mọ̀ tẹ̀ ń ṣe mọ̀ tẹ̀ ń sọ ẹ sì ń jẹ́ kí ẹ sì ń sìn nǹkan tínú sí èyí máa wò pé ṣé sáwọn ilé ṣe mùsùlùmí nìyẹn sá ọlọ́run káwá yìí nìkan pa ká jáde lọ́dọ̀ àwọn tó dáa lóbìí ká jáde lé àwọn tí wọ́n mú ọlọ́run tí wọ́n fọlọ́ mọ̀ wá irú yìí yẹn ti confuse wa pé ṣé Islam yìí gan ṣe ó confam ṣá àmọ́ àwọn tí wọ́n ń tọ́ àwa tí wọ́n kọ́ wa tí wọ́n ní wa wọ́n jẹ́ ká mọ ọlọ́run ká mọ tí ń jẹ́ Islam gangan òun lẹ́yìn yóò fi lè confuse wa òun lè òfin lẹ́rí mi kí n gbè lẹ́yìn àbòsí kí n rò pé nìkan Christian rárá ọlọ́run gan mo mọ ọlọ́run débẹ̀ wa fi kulli shay'in lahu hayatun tadullu ala annahu al-wahid ọlọ́run ló ní gbogbo nǹkan ọlọ́run lèmi ni mo dá gbogbo nǹkan yẹnyẹn èmi ni mo dá kìrìsìtẹ́nì èmi ni mo dá mùsùlùmí èmi ni mo dá oníṣẹ̀ṣe ọlọ́run ló dá Sátánì gan èṣù Sátánì gbogbo nǹkan ló dá gbogbo ẹ̀ ọlọ́run sì ní purpose fi dá kó wá ó dẹ̀ ní iṣẹ́ tí kó wá fẹ́ ṣe so àwa ti mọ̀ ọlọ́run dá pé alákòókò láṣẹ gbogbo nǹkan ló dá tó bá rí pé kò ní wúlò sí yọ̀ọ̀dà ìyẹn ló bá ní òní rí tí ò ní wúlò sí yọ̀ọ̀dà sáyé tọ́lọ́ máa fẹ́ kọ́ káyé jẹ́ ti mùsùlùmí nìkan àwa nìkan náà ní òkò síbẹ̀ wọn tó bá fẹ́ káyé ó jẹ́ ti kìrìsìtẹ́nì nìkan ó kápá kó ní kìrìsìtẹ́nì nìkan ní òkò síbẹ̀ èbí àwọn tẹ́ ń pẹ̀lú oníṣẹ̀ṣẹ̀ lójú ọkọ̀ wà ànábì ádámà tí ṣe ádám ẹ̀sìn wo ló ṣe ṣé kìrìsìtẹ́nì ló ṣe ni ṣé mùsùlùmí ló ṣe àbí abálìsì ló ṣe ń bẹ̀ ṣé yóò wá wọ náà àbí wà lìjẹ́ náà ẹ̀yin olùgbèjà ọlọ́run ẹ má bring Saoti Arewa into these matters he knows nothing about it òun ṣe wá sí tiẹ̀ ni ọ̀rọ̀ tó wá sọ yẹn wà tó ṣe yẹn kò tiẹ̀ bá ẹ̀yin àáfàá sìn wí ẹ̀yin àáfàá sìn kò sí gbogbo àwọn àáfàá mo wí o àwọn àáfàá kan bẹ tí wọ́n lè fi ìjà àáfàá hàn ọba o tí ẹ̀yin ó bá fi ìjà àáfàá ti hàn ọba Ghandi tí ẹ pù pé ẹ̀yin náà ni bàbá ọba bó ti ní kẹ́ ẹ yẹ sẹ́hun ẹ kọ́kọ́ yẹ kó ń bẹ̀ náà nígbà tí àáfàá tí Saoti ń wí ó ní kí wọ́n pe ọba ní kí wọ́n pe àáfàá wá kí wọ́n ju àáfàá sí túbú àáfàá ò pe ọba yẹn lẹ́jọ́ o àáfàá ò dẹ̀ yárígbó wọn wọ túbú àáfàá wọ túbú ni o ọlọ́run ló wá fi ìjà àáfàá ran ọba fúnra rẹ̀ wọ́n ní ọba ń jẹun àáfàá ní yó ọba ń mumi àáfàá ní dán ọba ń lo kírímù ojú àáfàá ní ti ń ṣiṣẹ́ ṣé ẹ dákun sí àáfàá lọ́wọ́ ju ara rẹ̀ ni àbí àáfàá ló gbìjà ara rẹ̀ ni àbọ́lọ̀ tó ní àáfàá ló fi ìjà àáfàá hàn ọba pé mo ju eléyìí ju ọ lọ o ẹ̀yin ti sí ẹ̀yin táwọn wí ẹ̀ rí yòó ṣe sẹ́yìn ẹ̀yin tí kandidate yín ò lè wọlé tẹ́ẹ̀rí ìjà àáfàá àti gbé kandidate yín wọlé kó náà jọba ẹ wo nǹkan ọba kírísítẹ́nì mùsùlùmí tó wà ń bẹ́ẹ̀ ẹ tó bí 17 láwọn tájọ́ ń du ọba wa gbé fún kírísítẹ́nì ọlọ́run wa gbé ọba yẹn fún kírísítẹ́nì gbogbo ẹ̀yin tẹ́yìn ìmáàmù lẹ́ support àwọn tẹ́yìn ìmáàmù lẹ́ support jẹ́ mùsùlùmí ọlọ́run ò gbé fún wọn ẹ sì lè kẹfì ìjáfà hàn yẹn kẹfì hàn ọba pé ọba ò sì ní wọlé àwọn èmi ìmáàmù tí n bá fọwọ́ sí ní ọ̀wọ́lé ẹ fi yóò hàn ọba ẹ̀yin náà ṣe gbà kẹ nígbà tí wọ́n yọ Sanusi Lamido ó fi ìjáfà hàn wọ́n ó kú bẹ́ẹ̀ ni fúnra wọn ni wọ́n pè padà bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lo ìjáfà tẹ́pù pé àfa ni bàbá ọba ìdájọ́ tó bá dá yín òun ẹ tẹ̀lé tó
tó bá ti wá tẹ̀lé ẹ wá lè bá ọlọ́run tó ní ń kọ̀ pé ọlọ́run jẹ́ mo fẹ́ kó o fi ìjà àfa hàn àmọ́rọ́ ṣé kóòtù èèyàn fi púrúfù já àfa àwọn tàná tí wọ́n púrúfù já àfa aláàfà àrí ṣé kóòtù ni wọ́n gbà wọn bá lọ tí ẹlòmíì ò bá sọ̀rọ̀ ìmọ̀ wò pé tí ẹ bá tiẹ̀ mọ ọ̀rọ̀ gbọ́ sẹ́ẹ̀ lè dánú lò ní tí ẹ̀ka bá sọ̀rọ̀ fún yín tí ọ̀rọ̀ yín ò bá yé yín ó yẹ kẹ́lẹ̀ dánú rò tó bá pe àfáà ní bàbá ọba kì í ṣe pé ìwọ ló fi rẹ̀ hàn rárá ọlọ́run ìjà àfáà rẹ ni ó fi ọ́ hàn ó wà nù lé ó sì máa pàṣẹ àwọn tó bá bínú sí ọlọ́run sì máa bínú ìjà àfáà nù ẹni tó bá ń ṣe tiẹ̀ ọlọ́run sì máa ṣe tiẹ̀ ẹ̀yin tó gbẹ́ ń báyàn jà lọ́lọ́run ò sì bá jà kọ́ wá tán ẹ̀ ń bọ́ ọba Ghandi jà ẹ̀ ń bú ọba Ghandi ọlọ́run ò sì bú ẹ̀ wá láyé wá ní àfáà bàbá ọba mo bí nǹkan ṣe yín àfáà bàbá ọba ní kíni irú yẹn wá ní àfáà bàbá ọba irú yẹn wá ń sọ ẹ̀ wá fẹ́ mú ọ Sàòtí mọ̀ pé Sàòtí pariwo àfáà bàbá ọba o Sàòtí gan mọ̀ pé kì í ṣe ẹ̀ pọ́ sọ ó ní àwọn tàná ó tún ní ọba jẹ́ ẹ̀fà òun náà mọ̀ pé kì í ṣe irú yẹn báyìí sẹ́yìn tí wọ́n bú ànábì tí nǹkan ò sì sẹ́ni tí ń bú ànábì la ilaha illallah wọ́n lànàbí oríṣiríṣi èébú ni wọ́n bú ànábì nǹkan kan ò sì ṣe ẹ̀yin àti ọba ń fà ọba sì ń lu ayé lọ ẹ̀yin wá ń lọ kóòtù ìbí ọlọ́run ni kóòtù ọlọ́run ni kóòtù àwọn àfáà wọ́n ní mo fà ó sí kóòtù ọlọ́run ẹ̀yin àfáà lẹ́bọ̀ sórí mídíà tẹ́ máa bú ọba ẹ̀yin àfáà kan nílùú kan ẹ̀ ń fún ọba ní 7 days 7 days pé kí ni 7 days náà sì kọjá àárín nǹkan kan ẹ ti pa yín láàfáà bàbá ọba alẹ́ ẹ̀ tiẹ̀ kódà àwọn kan bẹ tí wọn kì í sáfà níwájú ọlọ́wọ́n tó jù yín lọ wọn sì sọba gan ẹlòmínú ti fọba ṣe 30 days ọba ti tó 30 days kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ẹ̀ ń fún ọba 7 days ọba Ghandi àwọn ẹ̀yin tẹ́ ẹ fún 7 days lójú ayé yín ó yẹ kójú ó tì yín kẹ́ lọ bọ́lá wà níjú nù pé ọlọ́run ó gbà tèmi o. àwọn ìṣẹ́ni tí ìtọ́lọ̀run rán káwó kó wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni láyé tèmi tí ń fi lò ó tán ìní bá wọn parọ́ ìní bá wọn ṣàbòsí kò sẹ́ni tí ì parọ́ o ẹ má misquote mi o èlémi mọ̀ ní ẹ̀rọ ní kéde kò sẹ́ni tí ì parọ́ àmọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ tó lè ba nǹkan jẹ́ ìtumọ̀rọ̀ àtàbòsí ni pé ẹ̀yin nítorí pé mo jẹ́ mùsùlùmí kí n wá gbè lẹ́yìn mùsùlùmí tí ń ṣàbòsí ẹgbẹ́ mi o tí n bá pé kìrìsìtẹ́nì ló wà lórí ráìtì kìrìsìtẹ́nì ni màá fọ́lò kó jẹ́ pé àwọn ẹlẹ́sìn àbáláyé àwọn ni wọ́n wà lórí òdodo àwọn ni màá gbè lẹ́yìn wọn o èmi náà torí pé àlìkámọ̀ tèmi ntọ́lọ́ ní ká fi lé mọ́ mọ́ ká fi wálé kí àwọn àlìjẹ́ náà mo mọ́ tọ́lọ́ ní ká fi wálé jẹ́ náà wọ́kọ́lọ́ sọ pé tí máa ṣe ọ̀ iṣẹ́ náà ńlẹ́lẹ́ iṣẹ́ àlìjẹ́ náà lélẹ́ ìwọ́kọ́lọ́ sọ yún fẹ́ mi mo ti mọ tí ẹ ti ń ṣe wà jẹ́ náà ìdí sì ṣe wọ́n náà mo mọ aláàlú bá yín wal haramu bá yín so labas kalas tó bá tán so ìgbìlẹ̀ wa mú wa fún wa. kílífẹ́ wa sọ fún wa nínú Islam tó máa fi Islam bẹ̀sìn yẹn bà nǹkan jẹ́ kílífẹ́ mú wa fún wa tí eriwo fi pé táfi wá tẹ̀lé rọ. ẹ̀rẹ̀ wa bàbá kan pè mí lánàá níbi tí a ti fẹ́ fi ẹ̀sìn bà nǹkan jẹ́ dé ọ̀gá ọlọ́pàá lẹ́yìn ni bàbá tí mò ń sọ yìí
mi ń dárúkọ wọn. bàbá yìí wá ní wọ́n kọ́ pè mí àfà àwọn fẹ́ fún ẹ ní nǹkan ní iye ẹ̀ kó mọ́ gbọ́ àwọn ò ní fún ẹ ní nǹkan Christmas àwọn ò fẹ́ fi sọrí ẹ máa wo ní iye ẹ̀ sì wà níwájú o Christmas sì jẹ́ ọ̀sẹ̀ 25 this December tó ń bọ̀ tá a fẹ́ mú yìí lọ́la yìí bàbá yẹn wá ní àwọn ò fọ́ nìkan Christmas o torí pé kìrìsìtẹ́nì làwọn mùsùlùmí nìwọ ẹ̀yin mùsùlùmí ẹ sì tako nǹkan Christmas ẹ wo nǹkan kó jẹ́ pé nìkan tó fẹ́ síyàn láàánú gan tí Ọlọ́run bá rán sí yàn pé bóyá ọkàn fẹ́ síyàn tó bá ti wo tẹ̀sí yẹn kò ní ṣe o mo ní dáàdì mo ní ara o àti Christian àti àjọ wà ní o ẹ sì àǹtí mi Christian ni lọ́fẹ́ tí wọ́n á kọ́ lọ́mọ ìyá ni bí orí wa bá pé bí a bá mọ tá à ń ṣe tá a sì mọ bí wọ́n ti sọ̀rọ̀ ń pa okùn ẹbí gan tó ọmọ ìyá mi Christian ni tó jóbìnrin tó lọ gbọ́ dáadáa o lè máa kárí kó lè máa kó sọ yẹn di ẹ̀ẹ́sìkẹ́ kó sọ di kí ló ti ń pè kó mọ gbé and I'm always proud of her always proud of her ni man proud mo tó bá fẹ́ ṣe Christmas ṣe ẹnì kí n kọ́ lọ́mọ ìyá ni nísìnyí Christmas nísìnyí ń ṣe l'Ógbómọ̀ṣọ́ ń jẹ chicken dáadáa màá jẹ adìẹ ń jẹ rice chicken gbogbo ẹ̀yin tó bá jẹ́ followers wa tẹ́ ẹ jẹ́ Christiani ẹ pè wá fún Christmas ẹ má wo tàwọn kọ̀ọ̀kan èmi o fi mí lẹ̀ pọ̀ lọ́run bá tó ní mí ìwọ náà máa di ẹ̀sìn rẹ mú kí n di tèmi mú mọ̀nà bàbá yẹn ní àwọn ò ní fún ní nǹkan Christmas mo ní bàbá dáàdi ẹ má ṣe bẹ́ẹ̀ wọ́n ní ara nǹkan ní yẹ làwọn ò fún yín bàbá yẹn lọ bá mi ṣe dára fún wọn wọ́n á ju nǹkan ńlá sákàǹtì mi wọ́n ju nǹkan ńlá sí àkáǹtì mi ń tọrọ rẹ o mo fi ọba tó ní mi mo fi búra sí i àmọ́ kí la fẹ́ fi ẹ̀sìn dá sílẹ̀ ọ̀yí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa mú àwọn èèyàn ẹlòmíà kan sí wàásù tọ́jọ́ tiẹ̀ ẹ wàá gbé píkṣọ̀ ọba Ghandi sí. Thank you ọ̀gá mi one big chicken má gbà o thank you ẹlẹ́sọ̀ ìbùkún Adékúnlé promise nìyẹn o ó ní I have one big chicken for you sir promise inú èmi ò jẹ chicken o ẹ dákun ẹ ṣáàjì ọgbẹ ibi tani ẹ bá ń wá ń gbà fàbalẹ̀ wá kí ẹ̀yin kìrìsìtẹ́nì kú ìmúra kírísímàsì ẹ̀mí pa àwọn mùsùlùmí kan bẹ tí wọ́n sọ fún wa pé oúnjẹ kújẹ ni wá sáfà lélẹ́yìí èmi èyí sáfà lójú tiẹ̀ bọ̀ fi mí lẹ̀ àtọ́lọ́run tó ní mí àtọ́lọ́run tí ó dájọ́ mi jẹ́ ń jẹ ṣíkìn èmi wọn kan bá fẹ́ bí ṣíkìn yẹn bá ń gbéṣẹ́ mú sí yóò lè lọ dáadáa ọdún ní ráìsì ní ọdún ṣíkìn ráìsì ni àti ṣíkìn ni kí là ń bá ká àmọ́lá àṣe kan àwọn tá a sì ń wí náà ni wọ́n ń ṣe nǹkan sí mọ́ṣáláṣí wa láwọn kìrìsìtẹ́nì omi ó rí pé ẹ́ńjìn wa ò dáa yóò rẹ́ ẹ́ńjìn fún wa kìrìsìtẹ́nì mi rò pé bọ́ọ̀ ò sí ń bẹ̀ àwa mùsùlùmí sì lówó lọ́wọ́ gan fa àmọ́ ìjà wo àwọn tó ń náwó sẹ́sìn jù kìrìsìtẹ́nì ni àwọn nǹkan tó lọ Saudi wọ́n tó lọ gba owó tó ní kó fi kọ́ mọ́ṣáláṣí àwọn tó máa fi gbígbèsè ayé ara wọn kọ́ wá tán Saudi tọ́pẹ́tọ̀ wá níbẹ̀ ni oníbìdáyà Ìsìlámù ìpìlẹ̀ tí ibi tí Ìsìlámù ti bẹ̀rẹ̀ àbí Saudi kọ́ là pé àwọn sì ní àgbà pé àwọn ní Islam country tí jásí pé àwọn ni wọ́n ní Islam tí Ọlọ́run ìbẹ̀lẹ̀ Ọlọ́run ti ní àná Muhammad ti wá àwọn náà wá ń sojú ṣe wọn pé ká máa tẹ̀sìn síwájú àwọn kan tó wá lọ Saudi yẹn wọ́n lọ gbowó pé ẹ fi kọ́ mọ́ṣáláṣí ẹ fi ran àwọn Islam ẹgbẹ́ yín lọ́wọ́ táwọn bá tún wá dé ìgbésí ayé wọn tó fi rán ẹ lọ́wọ́ Nàìjíríà skul tó wọ́n jù skul mùsùlùmí ni kò sí ní tí èka àwọn ọmọ mùsùlùmí kí wọ́n dé private school mùsùlùmí lọ àwọn mùsùlùmí
ó wù wọ́n kàn fi ọmọ wọn sí sùkúù ìsìláàmù àmọ́ tí wọ́n dù nígbà tí Christian bá gbé sùkúù tọ̀dọ̀ tiẹ̀ kalẹ̀ pàtàmù 15,000 mùsùlùmí wá gbé sùkúù tọ̀dọ̀ tiẹ̀ kalẹ̀ pàtàmù 60,000 naira. ẹ dákun ṣe ibo làwọn ọmọ wa lọ àwọn ọmọ àdéhùn ṣe praise the Lord hallelujah ọmọ àfà tí bá ti pé àfà tọ́lọ́ bá ní kọ́lọ́mbà sànù rẹ̀ tọ́nà tó sọ fún wọn sílé kéwù àlè ṣèyún ti wà láà mùsùlùmí àmọ́ takò gbogbo ẹ̀ àlè fowó tọ́lọ́ fún wa káfí kẹfì ẹbí pásítọ̀ kan ló gbé nǹkan kalẹ̀ yẹn pásítọ̀ Àgbàlá Daniel Àgbàlá Gabriel jàre every Sunday ó máa ń fún àwọn èèyàn lóúnjẹ kò wá sọ pé kìrìsìtẹ́nì ni o àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì oúnjẹ tó ti máa ṣe nìyẹn o ó máa ń tẹ̀bà ńgbà míì ráìsì ìgbà míì sẹ̀mú ìgbà míì ẹ̀wà wọn wá níwò pé ṣé mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì yẹn wọ́n mọ̀ á sáfẹ́ ni wọ́n mọ̀ á sáfù kó wa ọlọ́run wa gọ̀ ọlọ́run wa mọ́ ti ń ṣe they play yóò tún wá mú raw food rice tútù ẹ wá àwọn ìyá kan tí wọ́n lo ìborùn ẹ ra àwọn tó ń lò jáàbù tí wọ́n lọ gba ráìsì yẹn kálẹ̀ mùsùlùmí náà tọ́jú àwọn mùsùlùmí ẹgbẹ́ ni kí wọ́n wà dé ṣọ́ọ̀ṣì ẹ tọ́jú wọn sọ wọn kán wá kú fẹ́bi kò sí ní wọ́n di kírísítẹ́nì bí tí ń fọ́ lóúnjẹ yẹn kò ní kẹ́ wá sí ẹ̀sìn òun ẹ wo Muyideen nígbà tí Muyideen ń ráre lórí títì tí ń ráre gbogbo ilẹ̀ ń rí fa ẹ̀yin àfáà ẹ̀ mọ́ rí nígbà náà ni mùsùlùmí ẹ̀ mọ́ rí Àgbàlá Gabriel wá mú Muyideen ó wá sọdọmọ tán nígbà wọn lẹ́rìí náà rí ó sọdọmọ automatically nìyẹn di kírísítẹ́nì kò ní kó sẹ́ ń gbà tó rí pé òun wà nù muslim lòun jẹ́ òsì bòun fà á níjọ́ tí wàá kunu kírísítẹ́nì náà nísìn tẹ́wárí Muyideen lórí Facebook nísìn báyìí àwọn àdúrà alábàádì yóò ṣe àdúrà kírísítẹ́nì yóò ṣe ti babaláwo yóò ṣe mùsùlùmí kọ́ wá tán ẹ̀yin kírísítẹ́nì mo kí yín o gbogbo mùsùlùmí ayé yányán tó jẹ́ mùsùlùmí rẹ̀ mo kí yín o. Imagine bàbá yìí nísìn bàbá yìí wọ́n ní ẹlẹ́ṣọ́ ìbùkún Adékúnlé wọ́n ní let me tell you sir the mosque beside my house in Ilorin here I gave them 50,000 naira 50 solid thousand naira when they need engine because the Alpha is a good man to us and this is the first time I'm saying it out. Jazakallahu kullal khairin. Ọlọ́run ò ní jó burú fún yín Mr. Ẹlẹ́ṣọ̀. Mo retí ìtàn kíṣìn mi o 09078312030 nọ́mbà mi nu ẹ̀yin pásítọ̀ ẹ pè mí ẹ bá mú nǹkan kírísímàsì. Ẹ gbọ́ ohun tí bàbá yìí sọ. Mọ́ọ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn la ilaha illallah táwọn mùsùlùmí sì ń kírun bẹ́ẹ̀ ẹ jí ó sì da mùsùlùmí a sì lè rẹ́ǹtì sí fúnra wa kìrìsìtẹ́nì ló wá fún wa ní 50k a ṣe kọ́ kálàfẹ́ pé kìrìsìtẹ́nì ló fẹ́ fún wa lówó ẹ́ńjìn wàlẹ́ àbòsí ní òjẹ́ kẹ́lẹ́ mi ò wọ̀ ọ́nà mo fi Muhammad búra àbòsí tà ń sìn náà òun làáfà mi ọlọ́run sì fẹ́ mu ọlọ́run sì mú báyìí yóò sì ní mọ̀lẹ́kà ẹ bá jù ú nu ná gbogbo ohun tó kí gbogbo kùrán tó káwọn náà ó ti bàjẹ́ ẹ jù ú nu ná torí àbòsí ládẹ́ ń ṣe. Lọ́dọ̀ ni ìsirárù lè gé náà mí náà ṣúkúrì kéèyàn máa ṣàfihàn orí náà pẹ́ níbẹ̀ ọlọ́run ní gbogbo ẹni tó bá ti ń náwó sínú ilé ọlọ́run tí ń náwó sínú ilé ọlọ́run ni o kọ̀fẹ́ kọ́ náà ẹ̀yin mùsùlùmí gbẹ́njìn mo mọ mọ́ọ̀sì kan l'Ógbómọ̀ṣọ́ níjọ́ wọ́n ti bí mi ó wà ní foundation mo bá ní foundation mọ́ bí mi mo bá ní foundation ni èmi náà sì ń lọ kó 40 yìí àti yẹ díẹ̀díẹ̀ wàláì tàláì bí wọ́n sẹ̀yìn kọ́ mọ́ọ̀sì yẹn dé líńtù kò ní jọdún 5 lọ àbọ̀dún 6 láti ìgbà tán ti wọ́n bí mi ní o mọ́ọ̀sì mọ́dẹ̀ ń sọ yìí kò ju rúmà pa lọ. àyèmọ́ mọ́sáàsì mi nísìnyí tí ń jìyà ẹ́ńjìnì
mùsùlùmí tó lọ́n sì sàánú sí bẹ́ẹ̀ tí sì ń rí kò sí tàṣẹ sí àwọn kìrìsìtẹ́nì náà ló lójú àánú. Àdúgbò mi ní kọ́ọ̀tù ń bí wọ́n ń pe ọ̀bọ̀ kan ní Psalm 129 bí Psalm 129 ọ̀dọ́ ni wọ́n lọ́ mọ iye àfà tó ti rán mọ́kà, wọ́n lọ́ mọ iye àfà tó ti fún mọ́tò, wọ́n lọ́ mọ iye àfà ẹ tó wọ́n fẹ́ gbọ́ irun tó mọ́ wá ṣe lọ́dún yìí ó tún ṣe program molidi yóò sì pe làbíbù wọn ni yóò pè Afolabi wọn ni yóò pè ní last year ó ṣe Ramadan lecture ẹ̀yà tó kọ́ dídì ó ṣe tẹ bá rí engine tó gbà ẹ wá wo èèyàn ṣe kún wájú ẹ̀ Christian dẹ̀ ni ẹ máa jàjẹsí kí n ti yẹ ẹ máa pín náà mùsùlùmí kẹ máa pín náà lókù kẹ máa bú ọba ẹ máa gbé ọba lọ kóòtù nítorí wọn fi ran yín nù ẹ máa ṣe Ọlọ́run wá yálábò sí àbí ẹnìkan sún sí mọ́ṣáláṣí àwọn nǹkan sì ń kò sí wàhálà ó diwájú Ọlọ́run so fún di eléyìí àáfàá kan bàbá ọba o àáfàá tó bá sì jẹ́ bàbá ọba ẹ dákun gbé wa ní àáfàá bàbá ọba. Hello sir. Dáadáa ni sir. Adúgbò fọ́lọ́run sir. Àlàáfíà ni mo wà. Àlàáfíà la wà. Àlàáfíà làwọn náà wà o. Wọ́n máa gbọ́ ẹ ṣeun. Mo ṣe fúgàmù kan lọ́wọ́ ni sọ ẹ ṣeun ọ̀dà. Ẹ ṣeun. Ẹ má bínú èèyàn dáàdì mi ló pè mí yẹn o dáàdì mi ló pè mí yẹn dáàdì mi ló pè mí yẹn dáàdì mi ló pè mí yẹn mi ń sọmọ àlè náà so I have to pick his call ó tún ṣàdúrà fún mi ni dáàdì mi ló pè mí yẹn so àfáà bàbá ọba ẹ lọ tún nù ẹ bá ní àfáà bàbá ọba àwọn pásítọ̀ wa ń kọ́ àwọn á lọ ẹrú ọba àwọn kírísítẹ́nì sẹni Ọlọ́run nìyẹn o ẹ wá gbégbé àáfàá ní bàbá ọba kí ló dà ń ṣe báyìí ẹnikálukú play role ẹ bọ́lá ti ṣe rán wa náà humanity ẹ bá ti ṣe ń ṣe òun ni ó pe ẹlòmíì wá sínú ẹ̀sìn tẹ́ ń ṣe ẹ̀sìn tá à ń ṣe sì ti ń fẹ́ máa lé àwọn èèyàn kó nu Islam tí mo ráwọn kan tí ní bá ti ń ṣe yìí mo wá sọ fún wọn pé má dá wọn lóhùn humanity ọ̀tọ̀ personality ọ̀tọ̀ àwọn tẹ́ ẹ rí religion ọ̀tọ̀ àwọn tẹ́ ẹ rí tí tó yá mùsùlùmí tó bá já àfa àti máa ń ṣe bí olórí burúkú humanity ni bọ́lá ti ṣe pé mọ̀ sí náà nù ẹ̀sìn tó yẹ kó ẹ̀sìn ní orí kíní ẹ̀ control ara rẹ̀ ntí ń láyè rẹ̀ ju ẹ̀sìn lọ́nu ẹ̀sìn orí bí gbàánu àdèmàmà ẹ̀yẹ ìlànà bí ó sì wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó gbogbo nǹkan lànà bí fi lo ayé sùúrù àmúmọ́ra so bó la àfa àti bá ti wá ń rí ọba fín tí ń gbọ́ba lọ kóòtù bí ló ti wá rí tiẹ̀ tí ń bú ọba lórí múbàrí bí ló ti wá rí ta ló fi tiẹ̀ jọ humanity nìyẹn. mo ṣe padà wọ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù máa tọwọ́ bọ̀ mo fẹ́ tọwọ́ bọ̀ ọ̀dọ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí tí ó ṣẹlẹ̀ olúwata náà òjò mo tún wọ̀nù nínú ẹ má tàmọ́ fámìlì mi o ẹ lè rí ìyẹn kẹ́ fi bomi tútù sí mi lọ́kàn.